appreciation. Mo dúpẹ́ onígun ọ̀rẹ́ bàbá mọ́ Bẹẹni. Appreciation. Mo dúpẹ́ onígun ọ̀rẹ́ bàbá mọ́ Bẹẹni. Bí ènìyàn kan lọ́lọ́run mi rí o, bí ènìyàn kan lọ́lọ́run mi rí, bí ènìyàn kan lọ́lọ́run mi rí o, bí ènìyàn kan lọ́lọ́run mi rí. Ẹ̀dá ló ń gbàgbé, Olúwa kò gbàgbé nìkan, bí ènìyàn kan lọ́lọ́run mi rí. Ohun tí ó dára ni láti máa ka iye ọjọ́ wa nítorí pé ó máa fi ọkàn wa sí ipa ọgbọ́n. Eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ ní gbogbo bíkíbi tí ẹ láǹfààní láti máa wo móhùnmáwòrán Orísun. Àlùfáà bàbá wa Oluseyi Aderibigbe ló pè gbogbo àwọn ènìyàn wípé kí a parapọ̀ kí a máa bọ̀ láti wá báwọn ṣe ayẹyẹ 50 ọdún. Níbí yìí lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jàǹkànjàǹkàn àwọn ló wà níbí, yàtọ̀ sí wípé ọ̀gbẹ́ni Oluseyi wọ́n jẹ́ òṣìṣẹ́ pàtàkì ní iléeṣẹ́ Virtual Media Network. Wọ́n tún wá jẹ́ àlùfáà ìjọ Ọlọ́run léyìí tí wọ́n sì jẹ́ àpẹẹrẹ rere fún ọ̀pọ̀lọpọ̀. A ti wà níbí Madiva òun ló máa kànlù sí wa nípàdé tá a máa jó tá a máa yọ̀. Ẹ má yí kúrò bí tẹlifíṣàn Orísun yóò ṣe máa mú fún wa lẹ́sẹẹsẹ. Ó yá ẹ tẹ̀lé mi bá ṣe máa fi ọ̀rọ̀ wá àwọn ènìyàn lẹ́nu wò. Ta ni Pásítọ̀ Ṣèyí Aderibigbe? Ṣògorẹ́nìkejì Abíọ́nà lórúkọ tèmi. Ó yá o, ẹ jẹ́ ká lọ. Tí a bá ń sọ nípa Mr. Ṣèyí Aderibigbe, irú èèyàn wo ni wọ́n jẹ́? Mr. Ṣèyí Aderibigbe wọ́n jẹ́ èèyàn tó ní akíkanjú, wọ́n jẹ́ akíkanjú èèyàn, wọ́n dẹ̀ jẹ́ ẹni tó kó ènìyàn múra lẹ́nu iṣẹ́. He's a team player. Wọ́n jẹ́ ẹni tó yẹ pé ní wọ́n ṣe fọkàn tán, wọ́n jẹ́ olóòótọ́ èèyàn, wọ́n dẹ̀ jẹ́ èèyàn Ọlọ́run. Mo kí mi àti Ṣèyí 5 and 6 ní wàhálà, kò sí ẹni tó lè yẹ mi àti Ṣèyí rà. As a matter of fact, mo kàn rí IV ní wọ́n gbà àlàyé mi àti Jubilee golden Jubilee I have to be there. Mo ní láti wà mẹ́ gbogbo tí bá dẹ̀ ti ń lọ tí bá ti gbéyàwó mi tẹ̀lé dábìsí pé èèyàn pàtàkì ni. So òbí tá a bá ti lè rí kú ní ẹgbẹ́ èèyàn pàtàkì lónítọ̀hún yẹ. Pásítọ̀ Ṣèyí Aderibigbe jẹ́ èèyàn tó tutù níwà, very considerable man, very upright. Ìyàwó Mr. Ṣèyí jẹ́ colleague ọkọ mi, so ìjọ́ tí mo wá rí picture Mr. Ṣèyí mo wá sọ fún ìyàwó wọn pé èmi àgbọ̀nbẹ́ni àjọ dàgbà ni, so láti ìgbà yẹn náà tí mo dẹ̀ ti mọ Mr. Ṣèyí wọn kì í ṣe ẹni tó níjọ̀gbọ̀n rárá. He's a cool guy, calm and collected. By the grace of God,
Pastor Aderibigbe happens to be my assistant in Lagos Province 19 as the provincial youth pastor. And in simple terms, if you are looking for a child of God, or if you are looking for a Christian, someone whose yes is yes, someone whose no is no, someone that will go to any length, whether convenient or not convenient, I like to say this is the person we're talking about. And in the same sense, to speak about the wife, you know, when we're speaking like this, I know this is a public gathering, so I'm speaking from my heart, and I'm speaking exactly the way it is. At this time, as you're 50, we celebrate you, and what we're simply saying is that what you are doing, please sir, continue to do it. Continue to do it, and the Lord will bless you in Jesus' name. I believe I don't need to say too much, but when I call him a child of God indeed, that summarizes it. God bless you. Thank you. That's my brother in love. Oh yeah. Láti ìgbà tó dẹ̀ ti wá tí wọ́n ti di àná nílé yín, irú èèyàn wo ni wọ́n? Oh my goodness. Mi ò lè sọ tán. No. Tí máa sọ láti èní, mi ò ní dákẹ́ till next year. He's a very pleasant human being. Like, I've not seen his type. It's very rare. When I'm in need, he's always there. I'll just call him. I live in the US, right? So anytime I need money in Nigeria, I'll say, Brashe Yalfa, Showo Wanle, and Elolo Fe. You know, he's always there for me. I will give him my life. Oníwà tútù bí àdàbà, ọkùnrin tó mọ tó ṣe, olólùfẹ́ ọmọnìyàn tí ó máa ń wù kó ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní gbogbo ìgbà. Ọ̀gá dáadáa tí ó máa ń wù kó ṣe dáadáa pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. Ọmọọṣẹ́ ni mí sí wọn. Ọmọ iṣẹ́, irú èèyàn wo la lè fi Mr. Seyi wé? Wọ́n jẹ́ oníwà tútù, onísùúrù èèyàn, tó dẹ̀ ní faradà gan-an. I've known him all his life. And one thing I valued before, I valued competence over character. But as I've grown older, I've learned to value character before competence. And when they talk about character, you can't find a better human being than Pastor Oluseyi. Wow. I'm not saying this because I'm a politician. I'm saying this because it is the truth. And I wish you long life. And I wish you all the great things in life. He also not only has good character, he now married somebody with exceptional character too. Ayani, as I fondly call her, wàá pẹ́ fún wa o. Àmín o. Ẹ jèrè àwọn ọmọ yín o. Àmín. Let's cut the cake together. Now we are going to cut this cake at a spell of 50. All right, 50 is spelled F-I-F-T-Y. All right. So I asked for the letter, and you give me the letter. Can we do that together? Can we do that together? All right. Can I have a big F? No, by you. Can I have a big F? A very interesting I. Another big F. A very big and super big T. And a forever Y. Can we scream 50 together?
All right, can we shout happy birthday? All right, let's sing this birthday song for them. Happy birthday to you. Can we do that together? Everybody, can you sing along? Happy birthday, happy birthday, happy birthday, happy birthday, happy birthday, happy birthday. May the good Lord, may the good Lord, bless you. May the good Lord, may the good Lord, may the good Lord, may the good Lord bless you. ọmọ nírẹ̀lẹ̀ onísùúrù onísùúrù kò kì í gbéraga kò kì í jà gbogbo nǹkan ló máa ń ba lára mu tẹ́ bá sọ báyìí pé ó máa gbọ́ sí ó dẹ̀ máa ń fúnyàn nímọ̀ràn tó yẹ pé ìmọ̀ràn tó bá fúnyàn ó máa ń já sí rere. ó bá fẹ́ má rí kó o lọ gbàdúrà kó o dẹ̀ ranjú ẹ wọ ọmọ. báwo nínú yín ṣe dùn tó lónìí láti rí i pé ẹni tí ẹ fẹ́ ó di ẹni 50 years lókè èpẹ̀. báwo nínú ṣe dùn tó lórí inú mi dùn gan-an lọ́jọ́ tòní ṣe mọ̀ kò sí béèyàn ṣe lè ka ìdùnnú èèyàn tó but mo mọ̀ wípé láti inú mi láti inú ọkàn mi mo dúpẹ́ fún Ọlọ́run fóore ọ̀fẹ́ tó fún ọkọ mi láti rí ọdún wọ́n kí wọ́n pè é Yorùbá náà àádọ́ta ọdún lórí àlà. ṣé ẹ jẹ́ mọ̀ wípé ohun tí Ọlọ́run ti kọ kò sí ẹ̀dá kan láyé yìí tó lè yí padà. ẹ kọ́kọ́ bá mi dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú orin ẹyọ kan tẹ́ fẹ́ràn. kábíyèsí rẹ Ọlọ́run ayérayé kábíyèsí rẹ Ọlọ́run àgbàlagbà ẹ̀yin lọ́ba tí kò ní pẹ̀kun ọba láéláé. láti pé 50 ọdún Mr. Seyi àwọn èèyàn ti sọ ọ̀pọ̀lọpọ̀ nípa yín léyìí tí àwa fúnra wa gan mọ̀. kí ni àwọn nǹkan tó jẹ́ wípé ẹ lè sọ nípa 50 ọdún yín tí Ọlọ́run mú yín pé láyọ̀ àti àlàáfíà yìí? wẹ́ tábà ní ká máa ro gbogbo ẹ̀ ọjọ́ máa lọ ṣùgbọ́n mo kàn fi ọpẹ́ fún Ọlọ́run fún àǹfààní tó fún mi láti rí 50 ọdún. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn èèyàn ti sọ̀rọ̀ wọ́n ti ṣe nǹkan tí mo kàn mọ̀ ni pé ká ṣáà máa ṣe dáadáa àti pé orí ọ̀fẹ́ láti tún máa ṣe dáadáa sí Ọlọ́run tó túbọ̀ fún mi. lórúkọ Jésù ló ti ń tẹ̀síwájú Ọlọ́run máa wà pẹ̀lú rẹ̀ Ọlọ́run máa tún wà fún ọgbọ́n àti òye kan tó ń ṣe àyọrísí lágbára Ọlọ́run lórúkọ Jésù kan tó ń fẹ́ fún rẹ̀ Ọlọ́run wàá ṣe fún kan tó ń fà ọwọ́ ìyá tó lágbára Ọlọ́run aṣọ̀kọ̀ ọdún láyé lórúkọ Jésù. Ṣèyí Adéribigbe a gbàdúrà fún yín pé ẹ ti rí ọdún yìí ọdún tó ń bọ̀ yóò bá yín láyé báyìí lágbára lọ́wọ́ ọba lágbára Ọlọ́run ẹ fẹ́ ó parí ẹ fẹ́ rìgì jòbì lágbára lọ́wọ́ ilé gbọ́mọ sí o lágbára lọ́wọ́ ọba. ìtẹ́mi ò rí pé èèyàn gbọ́dọ̀ máa ṣe jù ní àsìkò yìí ẹ bá wo pé kíyàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ẹni tó lọ́n bá sọ dédé àdìgbò táwa yìí ọpẹ́ ló kù tó máa dúpọ́ lọ́hùn. inú mi dẹ̀ dùn lénìí láti bá wọn witness èjì Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú wọn. àmín mà. iṣẹ́ ìránṣẹ́ á túbọ̀ máa tẹ̀sí. àmín mà. àánú Ọlọ́run bá ló dáa fún everybody nínú ayé kọ́lọ́mbà àánú Ọlọ́run bá tó gbé débi tó gbé dé kọ́lọ́jẹ́ kó tó gbé jù bẹ́ẹ̀ lọ. mo lérò
wípé ẹ ti gbádùn gbogbo bó ṣe lọ níbi ayẹyẹ 50 ọdún ti ọ̀gá wa Olúṣèyí Aderibigbe. Ẹ ti gbọ́ oríṣiríṣi nǹkan tí àwọn ènìyàn ti sọ, ẹ ti gbọ́ àdúrà ọlọ́kanòjọ̀kan tí wọ́n ti gbàdúrà fún Olúṣèyí Aderibigbe. Lórúkọ gbogbo àwa òṣìṣẹ́ ní iléeṣẹ́ Virtual Media Network tí a tún mọ̀ sí 10 ìyẹn Television Entertainment Network lábẹ̀rẹ̀ látòrí ọ̀gá wa Fẹ́mi Aderibigbe Kwame àti gbogbo òṣìṣẹ́ pátápátá là ń kí Ṣèyí Aderibigbe wípé ẹ kú ayẹyẹ oríkádún àṣeyí ṣẹ̀mọ́dún tí tó fi máa dìgbà míì tá a máa fi ire àti àánú pàdé èmi ní tí tòótọ́ ṣògo rẹ̀ nìkejì Àbíọ́nà ó. appreciation mo dúpẹ́ oníbùwọ̀rẹ́ bàbá mọ́ Bẹẹni. appreciation mo dúpẹ́ oníbùwọ̀rẹ́ bàbá mọ́ Bẹẹni. bí ènìyàn kan lọ́lọ́run mi rí o bí ènìyàn kan lọ́lọ́run mi rí bí ènìyàn kan lọ́lọ́run mi rí o bí ènìyàn kan lọ́lọ́run mi rí ẹ̀dá ló